ẹ̀yin tèmi ohun tí kò rújú rárá tí kò dẹ̀ sí anybody tó lè jiyàn sí ni wípé ní gbogbo ọjọ́ tí ìjà bá ti dé báyìí orin máa ń dòwe ni. Fídíò Tírí Àlàmú Lẹ́dà tí mo mú wá fún yín ti fẹ́ play fún yín òun lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wò tán fi sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló ń wọ́ọ̀rì bọ̀bọ̀ ìṣó fẹ́ máa rí Táyé Currency fi ni nítorí àṣìṣe tó ṣe kí ló dé. Ohun tèmi kàn rí bẹ́ẹ̀ ni pé Tírí Lẹ́dà kan ṣàdúrà ni o àmọ́ tó bá yẹ pọ̀rọ̀ yẹn bá Táyé Currency wí ẹni kí bàbá Honorable náà kọ́ ṣàtúnṣe. Kí n tó play fídíò yẹn fún yín mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí àǹtí yìí sọ láti Ìbàdàn irú ohun tán fi ránṣẹ́ sí Táyé Currency àkọ́kọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ gbọ́ nǹkan tí K1 The Ultimate ẹ gbọ́ nǹkan tó sọ nígbà tí ọba Adétúnjí jẹ́ ńjọ́ kìíní àná ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Kẹ wá wo fídíò Tírí Lẹ́dà yẹn kẹ wo ṣogbó Táyé Currency àbíkó ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like kẹ share fídíò ẹ dẹ̀ comment nǹkan tẹ bá rí sí ẹ ṣé gan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhaji Táyé Currency ìtẹ́ ẹ̀kọ́ lánàá mọ́kànlú ẹ̀ fún amọ́bàdàn o ẹ̀yẹ́ ìbojú wa jẹ́ ń bàdàn mọ́ o ó ti yé yín èmi ò wé má fi wèrè wo wèrè ó ti yé yín àmọ́ orin wèrè láfi wo wèrè yẹn no kò fíìtì ibi tí ẹ̀ wà yẹn lánàá àgbàlagbà níyẹn kí sọmọ kékeré ẹ ti poach ó ti yé yín. Alhamdulillah náà ṣe o àsìkò ọba ẹ máa tù wá lára o àárí tí wàá ṣe ń lọ o eku lé akébi eku ẹyẹ lé akébi ẹyẹ ọmọ ìyá fọ léèyàn gbogbo àwọn àbọ̀ yarí tí wàá ṣe o mílíọ̀nù dọ́là náà sọ o ọmọ ẹ̀tẹ̀ pound kéde lọ́rùn lágbára lọ́wọ́ lọ́wọ́ wèrè oníwò wèrè fún wa o àwọn òde níyà wèrè o. ọjọ́ wa tuntun onígbàdàn kò pẹ́lẹ́ kábíyèsí yẹmọ̀ lánàá jà ọba tuntun olúwa kò pẹ́. ọba bá àti ọlọ́pẹ́ sínú ìmọ̀lẹ̀ ọmọ àlejò ọ̀nà. ẹgbẹ́ ọba àtúntò ojúmọ̀dà kò fẹ́. ọmọlàdọ́ta ọba àtúntò olùmọ̀ràn kò fẹ́. ilé ìtọ́wọ́ mi gbàgbà ẹ̀ kò yẹ o ilé ìṣẹ̀ṣẹ̀ báwo ilé ìṣẹ̀ṣẹ̀ ṣé ọmọ tó ṣe wà ní ẹni tó ọmọ aládọ́jà adéwọ̀lù lórí òyìnbó ẹ̀bá olùbàdàn òkúta.
gbogbo ẹyẹ ẹjẹ wọn kú oríire. Gbogbo ẹyẹ ẹjẹ wọn kú oríire gbogbo ọjọ́ ọ̀lú ọmọ aládọ́jà gbogbo ara yẹ ẹjẹ wọn kú oríire. Gbogbo ọjọ́ ọ̀lú ọmọ aládọ́jà gbogbo ara yẹ ẹjẹ wọn kú oríire. Gbogbo ayé ẹbí wa kú oríire. Wọ́n ti kó ìyá dúró ń bẹ̀, wọ́n mọ̀ gáàdì bẹ̀, wọ́n máa wọ ẹ. Oyo space Ìbàdàn. Gbogbo ayé ẹbí wa kú oríire. Gbogbo adé ìlú ọmọ Ládọjà. Gbogbo ayé ẹbí wa kú oríire. Gbogbo adé ìlú ọmọ Ládọjà. Gbogbo ayé ẹbí wa kú oríire. Wọ́n ti rí láìpẹ́ yẹn náà. Mọ́lájàdé ọ̀sẹ̀ ìmọ̀lẹ̀. Mọ́lájàdé bí ìmọ̀lẹ̀. Èyí bá dọ̀mọ́ tó sáwé. Ìbánu mi ìfádùn àlàmú báyé ń bẹ̀ o. Ọlọ́run ọba làbọ́dá, ọba lórí bọ́lá, ọba tí ó mọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ó àwòrán. Onígbé bàbá dábẹ́ òun ìmọ̀ rẹ̀. Èyí tí a ní ìjọba làwọn ọlọ́gbẹ́ kúlé. Ẹgbẹ́ tí a gbọ́ ọ̀rọ̀ sí àdé. Adíjọba nílùú Ìbàdàn. Adíjọba lọ́sẹ̀ òjì o. Jọjọ. Adéwàlú ọmọ Ládọjà. Eléyìí kan màmá ó gbẹlẹ́gẹ́ sí ní ìmọ̀lẹ̀ àlàmọ́ yìí. Aláwọ̀ ọmọ ẹ̀dá máa ló ń kú fọ́dọ̀ lọ́wọ́ òkú lọ́yún. Ọmọ ẹ̀dá ọlọ́run máa ló ń kọ́jọ́ ọlọ́run òkú lọ́yún. Lọ́wọ́ bàdàn, a kú oríire. Ọ̀yọ́ state, a kú oríire.